أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tí mo bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà màá mẹ́ṣà àwọn òpùrọ̀ Nàìjíríà náà tí n bá máa sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àwọn tí wọ́n ń support irọ́ lórílẹ̀-èdè yìí a gbọ́dọ̀ mẹ́ṣà wọn. àwọn èèyàn mọ òdodo náà o wàláhì àwọn tán mọ òdodo pọ̀ bí Nàìjíríà ṣe rí àwọn èèyàn mọ òdodo ó wá kù ẹni tí yóò sọ òdodo. orílẹ̀-èdè nínú gbogbo lágbàáyé orílẹ̀-èdè tí wọ́n ti kórìíra òdodo jù Nàìjíríà ni. ẹni tó bá sọ òdodo lórílẹ̀-èdè yìí ọ̀pọ̀ àwọn tán ti sòdodo lánàá ẹ wo ibo náà fi wọ́n sí ibo náà wà. ṣùgbọ́n ìwọ ya òpùrọ́ ya ìkà ya ẹni ibi àwọn olórí ibú èèyàn àwọn ẹni ibi àwọn ìkà èèyàn làwọn Nigerians náà máa ń celebrate làwọn ọmọ Nàìjíríà máa ń celebrate. Nigerians wọn kì í celebrate olódodo. àwọn tán dorí Nàìjíríà kodò tán dojú Nàìjíríà bolẹ̀ wọ́n á fi wọ́n sẹ́wọ̀n wàláhì ọjọ́ tó bá tún fẹ́ kó lẹ́wọ̀n àwọn èèyàn wa ni wọ́n á ṣe kíni ni wọ́n á tún lọ pàdé wọn wọ́n á tún wá kólù wọ́n á gba àwọn oníjó wọ́n á kólù wọ́n á tún lọ pàdé ẹni tó jẹ́ pé ó yẹ oko ó yẹ kán fi tírélà lóòdù oko kán lọ fi pàdé irú ẹni bẹ́ẹ̀. Nàìjíríà láti rẹ́ni tó kówó òlu jẹ tó sì disguise tó múra bí obìnrin láti sákò lórílẹ̀-èdè yìí. Nàìjíríà láti rẹ́ni tó kówó òlu jẹ ó dẹ̀ disguise ó dẹ̀ múra bí obìnrin láti sákò lórílẹ̀-èdè yìí. Nàìjíríà láti rẹ́ni tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn pọ́pàyàn wọ́n fi kàn án wọ́n dẹ̀ fi sẹ́wọ̀n láti inú ẹ̀wọ̀n náà tó ti bá gba fọ́ọ̀mù sẹ́nétọ̀ non-appearance ó dìbò ó sì wọlé. àfáà Àríbídésí ṣe prógrámù kan lénìí prógrámù tá àfáà Àríbídésí ṣe yẹn prógrámù yẹn ó wà touch ó wà touched. àfáà Àríbídésí nílùú Ìlọrin wọ́n ṣe prógrámù kan láàárọ̀ yìí prógrámù tí wọ́n ṣe láàárọ̀ yìí òun ló jẹ́ kí n jáde mi ò fẹ́ máa ṣe live ẹni àwòmọ́ but prógrámù tí wọ́n ṣe yẹn èmi náà ní tí mo fẹ́ sọ lórí prógrámù yẹn pẹ̀lú àwọn kí ló dé tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè yìí irọ́ ni wọ́n ń celebrate àwọn olórí ibú là ń celebrate lórílẹ̀-èdè yìí àwọn ẹni bí ìka èèyàn là ń celebrate lórílẹ̀-èdè yìí àwọn tán gbádùn tí wọ́n ti forí gbálẹ̀ àwọn tí wọ́n ti forí gbálẹ̀ là ń celebrate lórílẹ̀-èdè yìí àwọn là ń celebrate lórílẹ̀-èdè yìí kí ló dé tó jẹ́ pé àwọn tí wọ́n bá ń sọ òdodo tí wọ́n ń sọ òdodo ọmọ Nàìjíríà kì í celebrate wọn. ẹ̀yin àwọn aṣíwájú bloggers ẹ bá mi pè wọ́n mo fẹ́ kí wọ́n gbọ́n tí mo ń sọ yìí àwọn aṣíwájú bloggers torí gbogbo ayé ń pariwo ìlúle àárọ̀ àwọn aṣíwájú bloggers báyìí o àwọn náà yẹ ká máa bá wa sọ fún Tinubu o. mo jẹ́ fẹ́ ráyè àwọn aṣíwájú bloggers lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan màá wáyè mo fẹ́ wáyè fún àwọn aṣíwájú bloggers yẹn àwọn tán pé àwọn new Nigeria ó dàgbà ti yí sí new Nigerian bloggers mo fẹ́ wáyè fún wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá wáyè fún wọn dáadáa mo fẹ́ bá wọn sọ mo fẹ́ máa bá wọn sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣé a mọ̀ pé kì í ṣe responsibility tiwa mọ́ láti máa bá Tinubu sọ̀rọ̀ mọ́ báyìí
àwọn tí wọ́n pera wọn ní Asiwaju bloggers New Nigeria bloggers ṣé ẹ mọ̀ pé àwọn ló yẹ kí wọ́n máa bá wa bá Tinubu sọ̀rọ̀ kí ló dé tí wọ́n quiet. We are those Jagaban bloggers, New Nigerian bloggers, Asiwaju bloggers. Where are they now? Where are they? Where are they? Níbo ni wọ́n lọ forí pamọ́ sí? Bàbá Sokoti níbo lẹ wà? Awikonko níbo lọ wà? Ọ̀kan lọ́mọ níbo lọ wà? Ta tó lọ wà náà àwọn Asiwaju bloggers. Àwọn tí mo pè náà ni obìnrin kan náà ń bẹ láàrin wọn, ìyá Ìbàdàn àbí kíní ń jẹ́. Ó yẹ ká ti máa gbóyìn kẹ́ ti máa bá wa bá Tinubu sọ̀rọ̀. Ìgbà yẹn ìyẹn la fi mọ̀ pé lóòótọ́ iṣẹ́ tẹ́ ẹ ṣe ń gbà yẹn iṣẹ́ ìlú lẹ́sẹ̀. Ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ báyìí ẹ̀ ń jẹ́ kó yí wa pé sí ara ayé lẹ́sẹ̀ kì í ṣe iṣẹ́ ìlú. Kì í ṣe iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ ìlú ni. Ẹ̀yin tẹ́ campaign fún Tinubu tó fi wọlé mẹ́wàá láká ò bá wọn sí mbẹ̀. Mẹ́wàá láká yọra rẹ̀ kó mbẹ̀. Aládùn náà yọra rẹ̀ kó mbẹ̀. Ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ìlú lẹ́lẹ́ẹ̀ṣe ẹ campaign fún Tinubu, ẹni Tinubu ló lè ṣe nígbà tí Tinubu wá ti ṣe bó ṣe wá ń rí ó yẹ ká ti rí kẹ́ ẹ ti máa jáde kẹ́ ẹ ti máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ ẹ lọ́wọ́ kan balẹ̀ kọ́ oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún ìtì mẹ́lẹ̀ ti kọjá ẹ lọ́wọ́ kan balẹ̀. Orí ń ta àwọn èèyàn ọkọjá pé àyàn jẹ àwọn èèyàn lórí. Àfáàrí business ṣe program kan láàárọ̀ yìí. Program yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí because I have that similar thing tí àfáàrí business ṣe program lé lórí. Ìṣòro wa ṣẹlẹ̀ tán ẹni ẹgbẹ́ débẹ̀ kò ṣe ń tí ẹ expect pé kó ṣe fáráàlú mọ́ ẹ wá dákẹ́ sọ yẹ kẹ́ ẹ dákẹ́ ìkànnì yín o gbogbo ẹ̀yin Asiwaju bloggers ìkànnì yín o ìkànnì wọ́n ní a máa báyàn wáṣẹ́ àyíbáyàn ṣe àsìpá òwe ní o ẹni abábá wáṣẹ́ tí ọ̀bá lè dá ṣe a máa kún lọ́wọ́. Ẹni tá a bá bá wáṣẹ́ tí ọ̀bá lè ṣiṣẹ́ yẹn dáadáa á ràn lọ́wọ́ á tọ́ sọ́nà pé bá ṣe é ṣiṣẹ́ rèé bá ṣe é ṣe rèé bá ṣe é ṣe rèé. Ẹ̀yin lẹ ti Tinubu débẹ̀ náà o ẹ̀yin lẹ pariwo Jagaban ní o no more Yorùbá nation. Àwa tá à ń pe Yorùbá nation gbà yẹn ẹgbógun ti wà accepted. Ọlọ́run ti wá gbé ó ti ní kí Tinubu ọgbà Ọlọ́run ṣeun Tinubu ti débẹ̀ ó ti ń ṣe é. Àtẹni tó fẹ́ Tinubu ni president wa àtẹni tí ò tún fẹ́ Tinubu ni president wa. Tí Tinubu bá tiẹ̀ wá àwa tó bá tiẹ̀ wá jẹ́ pé àwa ṣe Tinubu tó bá jẹ́ pé àwa la ṣe àwa tá à ń béèrè Yorùbá nation ṣe Tinubu. Ṣé ń gbọ́ tí mo sọ o tó bá jẹ́ pé àwa tá à ń ṣe Yorùbá nation ṣe Tinubu táwa ń repo lọ́wọ́n tá à ń ra oúnjẹ lọ́wọ́n gbogbo àwọn tí wọ́n dìbò fún Tinubu ń kọ́. Ẹ dákun sọ yẹ káwọn náà máa repo lọ́wọ́n sọ yẹ ká máa róúnjẹ lọ́wọ́n sọ yẹ kí gbogbo nǹkan le báyìí títí tó fi wá délé ìwòsàn tó fi dé hospital. Scam ni ìwòsàn ọ̀fẹ́ is a scam. Free education is a scam. Ẹ lọ sí àwọn federal polytechnic ẹ lọ bèrè tán san. Ẹ lọ sí àwọn federal university ẹ lọ bèrè iye tán san. Ẹ lọ káàkiri àwọn state university ẹ lọ wo iye tán san. Àwọn state polytechnic ẹ lọ bèrè iye tán san. Wọ́n dẹ̀ ń sọ fún wa pé free education. There is nothing like free education. Ẹ wá lọ sí ilé ìwòsàn gbogbo ilé ìwòsàn wa ọ̀rọ̀ ilé ìwòsàn yẹn ni àfáàrí bídé sí sọ lénìí
lórí ọ̀rọ̀ ilé ìwòsàn yẹn ni mo wá fẹ́ sọ torí mi náà ní similar issue pẹ̀lú ilé ìwòsàn yẹn. ẹ̀yin Aṣíwájú bloggers ẹ̀yin lèmi ọ̀ máa pe o ẹ̀yin ni màá máa rán sí Aṣíwájú ẹ̀yin ni màá máa rán sí ọ̀gá yín. ẹ bá ń pín kínní ìdọ́dọ̀ àwọn Aṣíwájú bloggers àwọn New Nigeria bloggers ẹ bá ń pín dọ́dọ̀ wọn ẹ̀yin ni màá máa rán sí wọn. bí nǹkan ṣe le tó yìí kò tí ì le lọ́dọ̀ tí náà àbí òtún tí ì le tó. àti ń gbọ́ pọ́n ní oúnjẹ òtún tí ìwọ̀n oúnjẹ sì tó máa wọ́n jù báyìí lọ. àfáàríbidé ti sọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n mú lọ sí hospital lórí pé ó nọ́tìsì pé ó ní kidney issue kidney cancer wọ́n wá gbé lọ sí hospital ó wá ṣe registration ní hospital láti bí ọlọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ó wá ń pààrà hospital ó ti ṣe àìmọye tẹ́ẹ̀sì ó wá kú kó fojú kan dókítọ̀ tó bá ti wá lọ ìjọ tó bá ti lọ wọ́n lè sọ pé èèyàn mẹ́rin ni dókítọ̀ fẹ́ rí lénìí o ìjọ míì èèyàn mẹ́ta ni dókítọ̀ fẹ́ rí lénìí èèyàn méjì ni dókítọ̀ fẹ́ rí lénìí gbogbo àwọn yòókù go home ẹlòmíì sì lè ti wà ńbẹ̀ láàrin wákàtí mẹ́ta wákàtí mẹ́rin wákàtí márùn-ún láti bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta bí oṣù kan tí arábìnrin yẹn ti wá ń pààrà lẹ́yìn tó ní kidney issue tó ní kidney cancer tí wọ́n àwa dá lóhùn ẹ dákun sódì ìgbà tó bá tó kú ní hospital ìjọba kán wá máa fòfin sí pé èèyàn mẹ́ta ń dókítà gbọ́dọ̀ rí lójúmọ́ for what reason. gbogbo àwọn yòókù kí wọ́n lọ kú dànù ní hospital tẹ́ pè ní hospital tí wọ́n pè ní free health yẹn pé ilé ìwòsàn ọ̀fẹ́ scam ni o oníye tẹ́sì bẹ́ẹ̀ ní ìdí oògùn wọ́n máa kọ́ fún yín fúnra yín lẹ́ máa lọ rà á. ẹni ọba rántí bàbá afọ́jú kan ń bẹ lọ́wọ́ mi nígbà kan tí mo ṣalábàápàdé nínú oko. bàbá afọ́jú yẹn nígbà tí àwọn èèyàn tí wọ́n dá owó fún mi tí wọ́n ní kí n make sure pé mo fi tọ́jú bàbá afọ́jú yìí. ẹni ọba rántí ẹni ọba jẹ́ pé ó ti ń tẹ̀lé mi tó ti ń wo prógráàmù mi láti bí ọdún méjì sẹ́yìn sọdún méjì àbọ̀ sẹ́yìn ó máa rántí bàbá yẹn bàbá afọ́jú kan tí mo bá pàdé tí ń dáko bàbá afọ́jú tí ń dáko bàbá afọ́jú yìí mo mú bàbá yìí lọ sí hospital nígbà tí mo gbé bàbá yìí sórí social media àwọn èèyàn dáwó wọ́n ní ká ṣètọ́jú bàbá yìí a ṣètọ́jú bàbá yìí jíjẹ mímu wọn à ń ṣe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún bàbá lóúnjẹ nǹkan kan wọ́n ní ká tọ́jú wọn ká raṣọ fún wọn nǹkan kan mo bá mú bàbá lọ sí hospital ní LAUTECH teaching hospital Òṣogbo bẹ́ẹ̀ ni LAUTECH teaching hospital Òṣogbo ni mo mú bàbá yẹn lọ mo lọ rẹ́gísítà bàbá yẹn ní under NHIS bí nǹkan NHIS mi rántí mọ́ under NHIS ni mo lọ rẹ́gísítà bàbá yẹn sí 30,000 ni mo fi rẹ́gísítà bàbá yẹn ní ọdún náà a bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi test wọ́n á kọ oríṣiríṣi test á ṣe nígbà tá a kọ oríṣiríṣi test tán tá a ṣe gbogbo ẹ̀ tán ọwọ́ á kù kí bàbá orí dọ́tọ̀ ibi tí wàhálà ti dé nìyẹn o ibi tí wàhálà ti dé nìyẹn o gbogbo tá à ń sọ nìyẹn gbogbo ọ̀nà tá a gbà ní issue tá a gbà ní problem lórílẹ̀‐èdè yìí pọ̀ gan o a ní problem lórílẹ̀‐èdè yìí gan o kì í ṣe díẹ̀ o
In terms of health, any problem. In terms of education, any problem. In terms of electricity, any problem. In terms of infrastructure, any problem. Any problem again, tí ṣe díẹ̀. In terms of security, any problem. Ọba kú kí bàbá orí doctor. Àti ìdájí láti jí lọ. Á dẹ̀ jókòó. Títí doctor fẹ́ dé. Nígbà doctor bá dé. Làwọn kan bá gbéwèé jáde, wọ́n bá máa pokọ́ nìkan kálukú táwa ti ń débẹ̀ láà máa fokọ́lẹ̀. Á máa fokọ́lẹ̀. Á dẹ̀ jókòó láti aago 5 láti máa ń jí lọ. Tó bá di bí aago 10 doctor máa dé. Ẹ wá wò láti aago 5 dé aago 10. Ẹ wo iye hours tí ń bẹ láàrin aago 5 ìdájí sí aago 10 àárọ̀. Bá a ṣe máa jókòó nìyẹn tá a máa pọ̀ burúkú. Gbogbo orúkọ tá a fi lẹ̀, orúkọ nígbà míì níbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú ojú nìkan nìyẹn o. Ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú ojú. Department ibẹ̀ nìkan nìyẹn o. Gbogbo orúkọ tó máa wà lẹ̀ ó lè lé ní 60 èèyàn tó máa forúkọ lẹ̀. Tí doctor bá máa dé, tán bá bẹ̀rẹ̀ sí ní pe orúkọ. Tán bá ti pe bí èèyàn 5, wọ́n á bá ní gbogbo ẹ̀yin yòókù ẹ máa lọ lé. Èèyàn 5 tí doctor fẹ́ rí léde nìyẹn. The worst part ó ní pé gbogbo àwa tá a wà níjókòó yẹn kò ní sẹ́ni àwọn orúkọ tí wọ́n pè yẹn wọ́n ní sí lára àwọn tá a wà lára ẹni tó wà lórí ìjókòó. Orúkọ 5 èèyàn 5 tí wọ́n pè yẹn wọ́n ní sí lára àwa tá a ti tètè débẹ̀ láti bí aago 5. Àwa máa béèrè pé ẹni yóò sì ń bí látàárọ̀. Ẹni yóò sì ń bí látàárọ̀ wá ní wọ́n sùn bí ìmọ́jú ni. Èmi ò mọ̀ pé èèyàn tó máa sùn hospital mọ́júmọ́. So tá a bá fẹ́ gbé ara wa lọ sí hospital ní ìsìnkú a fẹ́ tọ́jú ara wa, a gbọ́dọ̀ lọ ká gbé bẹ́ẹ̀dì wa láti ilé wa ká lọ máa sùn hospital. Wọ́n á lẹ́lòmíì láti jẹta ló ti dé. Wọ́n á lẹ́lòmíì sùn mọ́júmọ́ ní pátálẹ́ àná ló ti kọ́ lẹ̀. Wọ́n á wá mú èèyàn 5 nínú àwa bíi 60 tàbí nínú àwa bíi 65. Wọ́n á wá porúkọ èèyàn 5, wọ́n á ní èèyàn 5 péré ni doctor fẹ́ rí, ẹ̀yin yòókù tó bá dọ̀la kẹ́ máa bọ̀. A sì ṣe báyìí. Bá a ṣe wá ń lọ rèé láàrin ọ̀sẹ̀ 3 àfojú kan doctor. Láàrin ọ̀sẹ̀ 2 sí ọ̀sẹ̀ 3 tá a ti ń lọ, tá a ti ń pààrà hospital, àfojú kan doctor. Àfojú kan doctor. Nígbà tó sú mi ni mo gba private hospital lọ. Ni mo mú bàbá lọ sí private hospital. Àwọn oògùn tí wọ́n kọ fún wa la lọ rà. Nígbà tá a tún gbọ́ pé àwọn kan tó ń polówó lórí rédíò, mo tún mú bàbá lọ síbẹ̀. Bá a ṣe kúrò ní general hospital nìyẹn o. Èwo Lautech teaching hospital Òṣogbo. Lautech teaching hospital Òṣogbo. So tó bá jẹ́ pé àìsàn tí ó máa pa èèyàn ni, tó máa pa bàbá yẹn ni, bó ṣe máa pa bàbá yẹn nìyẹn. The same thing pẹ̀lú prógrámù tí àfáà Àríbídé ṣe lọ́sàn-án yìí. Ọmọ tó ní kidney cancer. Ó dẹ̀ ti ń pààrọ̀ hospital láti bí olóṣù kan sẹ́yìn. Wọ́n jẹ́ kó rí doctor èèyàn 3 ni doctor ló máa rí lénìí. Arábìnrin yẹn tún lọ síbẹ̀ lénìí o. Arábìnrin yẹn tún lọ sí hospital lénìí o nílùú Ìlọrin. Wọ́n jẹ́ kó rí doctor o. Doctor sọ pé èèyàn 3 ló ń fẹ́ rí kí gbogbo àwọn yòókù ọmọ lọ lé. Ẹ dákun àìsàn tí ń bẹ lára wọn yẹn tó bá jẹ́ pé kì í ṣe àìsàn tó gbọ́dọ̀ di ọjọ́ kejì ńkọ́. Ṣé ẹ mọ̀ pé òkú èèyàn ti máa pọ̀ nílé. Ẹ̀yin Aṣíwájú bloggers, ẹ bá wa sọ fún bàbá yín àti ìrìnsẹ́ tí bàbá yín ń ṣe. Bàbá Sokoti níbo lẹ wà? Ẹ bá a sọ fún bàbá yín. Ilé ìwòsàn ò ṣiṣẹ́. Wọ́n á ṣiṣẹ́.
wọ́n tí ò sì yẹ aláìsàn tán bá fẹ́ attend sí ìjọ yẹ kí ilé ìwòsàn ọmọ ní specific number pé iye èèyàn báyìí la fẹ́ attend sí lẹ́ni o nílé ìwòsàn ìjọba. nílé ìwòsàn ìjọba ìjọ yẹ kí wọ́n ní specific number ilé ìwòsàn ìjọba sọ yẹ kí ní specific number pé iye èèyàn 4 la fẹ́ attend sí lónìí ẹ̀yin yòókù ẹ̀ máa lọ lé. irú ilé ìwòsàn wo nìyẹn? ilé ìwòsàn tó jẹ́ ilé ìwòsàn mẹ̀kúnnù kéèyàn 200 kan lọ síbẹ̀ fún àìsàn ṣé bọ́ yẹ kán tọ́jú wọn ni? ṣé bọ́ yẹ kí wọ́n tọ́jú wọn ni? tó bá jẹ́ pé kò sí ilé ìwòsàn míì tán lè lọ tàbí kò sówó lọ́wọ́ wọn tí wọ́n á fi gbéra wọn lọ sí ilé ìwòsàn aládàáni ẹ dákun wọn á gbalé lọ wọn á kàn lọ kú sínú ilé wọn gently. wọn á wá gbalé lọ bó ṣe ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn o mi mọ tàbújá o ṣùgbọ́n ní presently lọ́sùn state èyí tí mò ń sọ yìí bó ṣe rí nìyẹn. presently ní Kwara state èyí tí mò ń sọ yìí bó ṣe rí nìyẹn torí nígbà tí mo gbọ́ program àfáàríbidé tí àfáàríbidé sí nílùú Ìlọrin tí wọ́n complain that the same complain tèmi náà complain the other time tí mo mú bàbá afọ́jú lọ sí Lautech teaching hospital pé kí wọ́n bá mi fún bàbá yẹn nítọ́jú wọn attend sí wa dọ̀la àfojú kan doctor mi ń fojú kan doctor látijọ́ tí mo ti mú bàbá yẹn lọ mo sì lọ bí oṣù méjì ni mo fi mú bàbá yẹn para títí Lautech teaching hospital àfojú kan doctor. The same thing lórí arábìnrin tí àfáàríbidé sí tí wọ́n mú lọ sí hospital kidney cancer kọ́mọ̀ bá pa arábìnrin yẹn láti bí olóṣù kan ní sísìn àfáàríbidé sí wọn àti ìfi arábìnrin yẹn ò tí ì fojú kan doctor. ẹ dákun sódìgbà tí àìsàn yẹn bá tó bọ́ sódì ó dìgbà tí àìsàn yẹn bá tó dójú ikú kí wọ́n tó tọ́jú aláìsàn ìjọ yẹ kó rí báyìí bí? sọ yẹ kó rí báyìí bí? Elizabeth ọba ńlá bá wa sọ fún bàbá yín sọ yẹ kó rí báyìí bí? àwọn òbú yẹn kankan o ṣùgbọ́n ẹ̀yin lẹ ń sọ pé Tinubu ẹ̀yin lọ́kàn ó ti jọ kan gbogbo wa ẹ bá a sọ fún bàbá yín àgbàdùn ilé ìwòsàn ẹ bá wa sọ fún Sokoti ńkọ́ bàbá Sokoti ẹ bá a sọ fún bàbá yín Awíkókó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Aṣíwájú bloggers ẹ bá wa sọ fún bàbá yín àgbàdùn ọ̀nà àgbàdùn omi ilé ìwòsàn ọ̀fẹ́ scam ní irọ́ ni akúnmọ́wó wa dání gan láti fi tọ́jú ara wa wọn àtọ́ àtẹ́ǹdì sí wa nílé ìwòsàn ọ̀wá tán bí ní general hospital àtúnmọ́wó wa dání torí gbogbo ń tọ́ bá fẹ́ ṣe ní general hospital fún ààrẹ lọ́lọ́ máa rà á wọ́n á máa kọ́ fún ẹ wa lọ́ máa ra ni wọ́n máa fún ẹ lábẹ́rẹ́ lẹ́yìn pé wàá kàn báwọn èèyàn ń bẹ̀ àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ̀ nìkan lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ̀ nìkan lọ́ máa bá ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n gbogbo ń tán ṣe fún ọ owó ara rẹ lọ́ máa fi rà tó bá ní ìdí oògùn kan tó bá jẹ́ pé tí ń ṣe ẹ́ ní ìdí oògùn wọ́n á kọ́ fún ẹni ẹ lọ ro oògùn báyìí ìtì ìsì ẹ tó bá ní jẹ́ pé ó ní ìdí kan gba abẹ́rẹ́ wọ́n á kọ́ fún ẹni ẹ lọ ra abẹ́rẹ́ báyìí wá tó bá jẹ́ pé ó ní ìdí kan ṣe tẹ́ẹ̀sì fún ẹ wọ́n á kọ́ fún ẹni wọ́n á dẹ̀ sanwó tẹ́ẹ̀sì tàbí kán ní kó lọ ṣe tẹ́ẹ̀sì wá kí wọ́n á lọ̀fẹ́ ń bẹ̀ kí lọ̀fẹ́ ń bẹ̀ kò sọ́fẹ̀ẹ́ ilé ìwòsàn ọ̀fẹ́ is a scam ẹ bá a sọ fún Tinubu education ọ̀fẹ́ is a scam àmọye táwọn ọmọ wa ń san ní yunifásitì ní federal university ẹ lọ bèèrè lọ́wọ́ ṣé báwọn àwọn ọmọ ọ̀fẹ́ àwọn ọmọ OAU nílé Ifẹ̀ wọ́n strike lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà o àwọn ọmọ yẹn protest lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà o nígbà tí owó school tó tún wọ́n sí nílé Ifẹ̀ ṣé ẹ mọ̀ pé federal university nílé Ifẹ̀ nígbà tó owó school wọ́n sí tí àwọn ọmọ yẹn ò lè afford láti sanwó school mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní protest nílé ilé ìwé tó jẹ́ pé àwọn tí wọ́n kọ́ free education láti torí ẹ̀kọ́
ẹ ń sọ̀rọ̀ pé free education. Nothing like free education in this country. Free education is a scam. Ẹ̀kọ́ ilé ìwòsàn is a scam. Kí la wá fẹ́ ṣe? La fi ń pariwo. And we continue to shout, continue to speak up. Ṣé bá ṣe máa lo ayé lọ lélẹ́yìí? Irú ìgbésí ayé báyìí ò dáa náà o. Tẹ́yìn bá wá fẹ́ gbàtọ́jú ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń kó àwọn ọmọ yín travel out. Ẹ̀yin ń kó àwọn ẹbí yín travel out. Ẹ̀yin ń kó àwọn mọ̀lẹ́bí yín tí nǹkan kan bá ti ṣe yín nìsín ẹ̀ ń travel out nìyẹn. Ilé ìwòsàn wa dáa kẹ́ ẹ máa travel out kiri. Kò dáa báyìí. Kò dáa báyìí. Àwa mẹ̀kúnnù náà. Èèyàn làwa náà. Èèyàn làwa náà. Èèyàn làwa náà. Gbogbo ẹ̀yin àfáà wa sì ń bá ń sọ ẹ jẹ́ á jókòó àpérò kí ni tá a fẹ́ ṣe ìgbésẹ̀ wo la fẹ́ gbé ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ leléyìí. Ọ̀rọ̀ àdúrà nìkan bí Tinubu bá tó kó mẹ́tẹ̀ lómìn náà tó débẹ̀ the same thing náà ní repeat ara rẹ̀. Báwo la ṣe wá fẹ́ ṣe? Àkóyìnra Tinubu nígbà tá à ń pariwo ńgbà yẹn kì í ṣe pé àkóyìnra Tinubu. Àwọn tí wọ́n ń pera wọn ní aṣíwájú bloggers gan ilé ayé sú àwọn gan sáyé tí wọ́n gan rọrùn láti gbé. Ìjọ lẹ ti rí bàbá kí ni wọ́n ń pè? Ayé ọ̀rọ̀rùn fáwọn aṣíwájú bloggers gan. Ayé ọ̀rọ̀rùn láti gbé fáwọn gan ó ti sú wọn. Ìtọ́kàn dùn mí fún wọn ni pé wọ́n mọ òdodo ṣùgbọ́n wọn à lè sọ òdodo. Àwọn aṣíwájú bloggers wọ́n mọ òdodo wọn à ṣetán láti sọ òdodo. Àkó yìí ló yẹ káwọn aṣíwájú bloggers kan ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Àkó yìí ló yẹ ká mọ̀ pé ká mọ impact àwọn aṣíwájú bloggers. Àní kí wọ́n bú Tinubu ṣùgbọ́n ó yẹ ká máa sọ ẹ̀dùn ọkàn àwọn aráàlú ká máa sọ pé nǹkan báyìí ní í ṣẹlẹ̀ nínú ìlú o ẹ̀yin bàbá wa Tinubu o ẹ bá wa kí kò yẹ kó ṣé ẹ mọ̀ pé táwọn bá jáde àwọn máa bú Tinubu ni. Àwọn máa bú Tinubu ẹ̀yin lọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin lẹ súnmọ́ ẹ̀yin láàyò Tinubu. Kódà o ẹ wá nǹkan ṣe sí o ẹ wá nǹkan ṣe sí o ẹ̀yin aṣíwájú bloggers ẹ jáde ká ẹ pé bàbá yín ṣàkíyèsí ẹ pé bàbá yín ṣàkíyèsí tẹ́ ẹ bá pé bàbá yín ṣàkíyèsí mo ń padà bọ̀ o ọmọ tí ó ní kiri cancer kidney cancer nílùú Ìlọrin nǹkan kan gbọ́dọ̀ sọmọ yẹn o kò gbọ́dọ̀ má rí ìtọ́jú o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.